Hello. Káàsán ní Nàìjíríà. Ẹ kú gbogbo àsìkò yòówù tó bá jẹ́ ní gbogbo àgbáyé. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ojú òní tì yín gan. Ọmọ yín náà ni Adéwálé Abdulrasaq Sokoti alágbẹ̀dẹ ọ̀run. Ẹ ṣé, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá fún ọ̀pọ̀lọpọ̀ ìyípadà tí mo ti bẹ̀rẹ̀ sí ní rí. Ó lè jẹ́ pé lákọ̀ọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ́kọ́ bínú, àwọn èèyàn sọ̀rọ̀, a dẹ̀ mọ̀ pé yes, bó ṣe yẹ kó rí náà nìyẹn. Ṣùgbọ́n nígbà tá a tún bẹ̀rẹ̀ sí ní bára wa sọ ohun tó tọ́ àti ohun tó yẹ ń sìn, inú mi dùn bí ọ̀rọ̀ Yorùbá ṣe ń já sí díẹ̀díẹ̀ báyìí. Torí considering the kind of people tá a jọ gbé Yorùbá nation dání, tí wọ́n ń pè mí direct tí wọ́n bá mi sọ̀rọ̀, considering the number, even sí ìgbà tá a sì wà lójú àmì gangan, nọ́mbà wọn ti pọ̀ ju nọ́mbà tàtẹ̀yìnwá lọ, tí àwọn náà rí, tí wọ́n láǹfààní àti rí pé a nídìí láti bínú délẹ̀. Tá a bá bínú délẹ̀, tínú bá ń bí alábíamọ́ tó bá ju ọmọ rẹ̀ sínú èrùn, tínú alábíamọ́ bá rọ̀ tán, inú èrùn tó ju ọmọ sí, ó lè má rọ̀. A kì í sì mú, a kì í da omi àti ọmọ tó dọ̀tí, a kì í dàánù papọ̀. Ẹgbọ̀n mọ yín náà kẹ́ tó da omi tí ẹ fi fọ̀, kẹ́ tó dànù. So mo dúpẹ́ lọ́wọ́ yín gan, ojú òní tì yín, Ọlọ́run á jẹ́ ká máa rí àsọyé bára wa sí. Ẹ̀yin Yorùbá, Ọlọ́run á sọ ìmọ̀ wa dọ̀kan. Ọlọ́run sísọ ìmọ̀ wa dọ̀kan yẹn, Ọlọ́run lè jẹ́ kó wà lórí n tí ó gbé wa lọ síwájú. Torí nǹkan tí kálukú wa ń rò ń sìn náà, ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. Ṣùgbọ́n àwọn nǹkan tí mo fẹ́ máa sink sí wa lórí ni pé it does not mean pé or matter pé nítorí pé ẹnu Sokoti láti gbọ́ ọ̀rọ̀ yẹn, yes, ó ń láti ṣẹlẹ̀ bẹ́ẹ̀. No, Sokoti kì í sọ lọ́hùn. It does not mean wípé nítorí pé ẹnu pásítọ̀ kan láti gbọ́ ọ̀rọ̀ yẹn. No, pásítọ̀ kì í lọ sọ lọ́hùn. It does not mean pé nítorí pé àwọn bàbá olórìṣà àti bàbá onífà kan ló sọ̀rọ̀ kan pé dandan ni kó rí bẹ́ẹ̀. No, kò sí nǹkan kì í sọ lọ́hùn. Bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí náà, pé nítorí pé jẹ́ àfáà wa ńlá ló sọ, kò ní mí nìkan kan. Ẹ jẹ́ ká fira wa sípò pé gbogbo wa bí nǹkan bá ṣe rí lọ́kàn wa la ṣe sọ jáde. Tá a bá lè rí pé bó ṣe rí lọ́kàn tiwa la ṣe sọ jáde yẹn, ó wá yẹ ká lè mọ̀ pé ó lè rí bá míì lọ́kàn ẹlòmíì, kò yẹ kó dìjà. Ṣé rí n tí mo fẹ́ mọ̀ fọn rere ní Ọlọ́run ní báyọ̀ wa jẹ́, a ní fojú sunkún ara wa pẹ̀lú ògo Ọlọ́run. Àárín wa tó ń dàrú, Ọlọ́run á jẹ́ kó tò. Ẹ̀yin ẹ wo nǹkan, ẹ jẹ́ kí n fi nǹkan kékeré kan hàn yín ná. Wear APC cap they price. How you gonna wear APC cap they price? Part 1. You know they show. Don't go punish them. You like the way they suffer? No final. You like the way they suffer? No guesses. Oh, what are you doing? àwọn kinní tí mo fi hàn yín, àwọn
àwọn destroyer ọ̀nà mẹ́ta tí mo fi hàn yín yẹn ṣé ẹ rí dínomi láàyè ń bẹ tó tó fojú rẹ̀ hàn ṣé yẹn lásán òtítọ́ yín mọ irú èèyàn tí dínomi láàyè jẹ́ ṣé tí ìbá ṣe pé dínomi láàyè ti mọ̀ pé the only person táwọn ní problem yẹn ni ǹjẹ́ ẹ rí ojú dínomi láàyè kó máa fa dínomi láàyè ló ń fa kíní ya ló ń fa picture Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣe mọ́mọ́tò òun ló fà á ya ewu hatred yẹn bó ṣe tó bá wá yá ẹni irú dínomi láàyè ó máa nílò síwájú lórí òṣèlú kí ló ṣe fẹ́ ní gbogbo tó ti ṣe sẹ́yìn táwọn èèyàn mọ̀ orin náà ni ó ní crisis lórí àwọn obìnrin orin náà ni ó ní crisis pẹ̀lú political party ẹ̀ òun náà ni ó ní crisis pẹ̀lú àwọn ọ̀dà kìíní ṣé rí gbogbo téèyàn bá ṣe lénìí ìtàn ni ó dà lọ́la ibi tí wọ́n ti ń ṣe nǹkan yẹn kì í ṣe ilẹ̀ Yorùbá o ṣùgbọ́n Àtíkù ti wálẹ̀ Yorùbá o Òbí ti wá sílẹ̀ Yorùbá o a ṣerú nǹkan bẹ́ẹ̀ fún o mi ò fi eléyìí sọ pé kẹ́ ẹ ṣerú ẹ̀ fún wọn o torí nǹkan tí ò dáa ni nǹkan tí wọ́n fi kọ̀ndẹ́mù èèyàn ni àwa ò kì í ṣe é fún yẹn àwa ò tí ì ṣe é fòbí àti ì ṣe é fún Àtíkù tó yẹ kí àwọn elédè míì ṣerú ẹ̀ fún wa ẹ rí i pé the answer is kò yẹ ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ sọ ìtumọ̀ tí wọ́n ń ṣe yẹn fún yín torí àwọn tá a bá jọ gbé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ inú wọn mọ̀ bàjẹ́ pé wọ́n ń ya àṣẹ ààrẹ wọn ò fẹ́ràn ẹ̀ ní irọ́ ni kì í ṣe pé wọn ò fẹ́ràn ẹ̀ nǹkan àbànújẹ́ bẹ́ẹ̀ yẹn èèyàn méjì mẹ́ta ní máa organize ẹ̀ ṣé ẹgbẹ́ kan wà tí ò ní èèyàn tí ò ní ní èèyàn tó tó 10,000 ní state kan bó ti wulẹ̀ òtí ẹ̀ burú tó ní odidi state irú àwọn yẹn tí wọ́n jẹ́ tẹgbẹ́ yẹn tó jẹ́ opposition àwọn náà wọ́n máa ń fáwọn èèyàn bíi 3-4 lówó pé ẹ ṣe kìíní yẹn ok ẹ rí i pé wọ́n ń ṣe wọ́n tó ń yà wọ́n máa ń yà á ni wọ́n tún ṣe mistake ya ojú ẹlòmíì mọ́ wọ́n máa ń yà á ni torí pé wọ́n mọ̀ pé nǹkan táwọn ń ṣe ò dáa ṣùgbọ́n tí mo fẹ́ sọ fún yín ni wípé àpẹẹrẹ wípé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ò wọlé nìyẹn àpẹẹrẹ wípé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu is the only man to beat nìyẹn àpẹẹrẹ wípé ẹni tí gbogbo àwọn other political party tí wọ́n ń fíà jù òun nìyẹn àpẹẹrẹ wípé ẹni tí gbogbo àwọn èèyàn envy jù nínú àwọn political presidential candidate tí ó wá òun nìyẹn n tó túmọ̀ sí nìyẹn ìgbà tí Buhari ò wọlé bó ṣe ń fa pósítà ẹ̀yà nìyẹn ó yẹ kẹ́ ẹ máa rántí àwọn kan wà tí wọ́n ń fa pósítà Buhari yàgbà yẹn ìgbà tí Ọbásanjọ́ gan ó wọlé ẹ wò nílẹ̀ Yorùbá nítorí àwọn ìwà kan tó ti wọ̀ táwọn èèyàn wọ́n máa ń fa pósítà àwọn ya ṣeré mi àwọn ní padà wọlé ìyẹn túmọ̀ sí pé kí àwa Yorùbá fọkàn balẹ̀ ibi tí à ń lọ náà ni ibi tá a fẹ́ ibẹ̀ náà ni igi máa wó sí ṣùgbọ́n ẹyọkan tó ń bà mí lẹ́rù nìyí ni mo tó fẹ́ sọ fún wa yìí ẹ dákun ó ṣe jẹ́ ọ̀rọ̀ presidential candidate nìkan là ń sọ àsìkò rèé àwọn presidential candidate wa tá a ní tó wù kálukú láti dìbò fún èmi ò níwọ̀ tó bá fẹ́ dìbò fún bí ọmọ dìbò fún mi níwọ̀ tó bá fẹ́ dìbò fún Àtíkù ọmọ dìbò fún ohun tí mo wá sọ kọ́ nìyẹn o mo lè polówó ohun tèmi gbé dání Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni mo gbé dání èmi lè polówó ẹ̀ fún wọn ṣùgbọ́n kì í ṣe dandan ni kó rà á lọ́wọ́ mi bọ́ tí wọn náà bá wá rò pé àwọn nǹkan tí mo sọ pẹ̀lú ẹ̀ ó tó nǹkan tó sì tó rà bá mi rà á so nǹkan tí mò ń try láti sọ ni wípé àwa náà a ti wá gbàgbé pé president kan ní ó bá wa ṣe state wa o president kan ní ó bá wa ṣe local government wa o president kan ní àwọn councillor tí ó represent wa ní àdúgbò wa o a sọ nǹkan kan nípa àwọn yẹn ń sìn àsìkò tó yẹ ká search dáadáa ká wo ta ló yẹ kó jẹ ta ni gómìnà tó lè ṣe dáadáa bóyá tó ti ń ṣe dáadáa bọ̀ torí àwọn gómìnà kan wà tán wà ń pò lónìí tẹ́sí tó fẹ́ contest kì í ṣe láàrin APC nìkan àwọn kan ò tí ì contest rí bóyá tá a ti rí dáadáa tá a lè rí tọ́ka sí pé wọ́n ti ṣe pé àtúrò àwọn eléyìí bá dórí ipò wàláhì wọ́n ṣe dáadáa so ti yẹn so a ti ń dákẹ́ jù
ní ìgbọ́ ọ̀rọ̀ púpọ̀ lórí àwọn gọ́fúnà. Ẹ wá rántí o, bí ẹnikẹ́ni tó bá wọlé bó bá ti wulẹ̀ kó dáa tó láyé, àwọn gọ́fúnà lè bàṣẹ ọ̀rọ̀ ẹ̀ jẹ́. Torí ariwo tá à ń pa lénìí, tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn gọ́fúnà wa náà wọ́n fi ìdẹ̀rùn, wọ́n fún wa ní ìdẹ̀rùn, a rí dẹ̀rùn. Buhari kọ́ ló rúùlù àwọn stéètì, kò dẹ̀ sóṣù kan tí àwọn state government náà tí wọn ò rí allocation wọn gbà. Ṣé Buhari náà ni yóò tó padà wá máa rúùlù ní ọ̀wà bá wa rúùlù Lagos, ní ọ̀wà bá wa rúùlù Ọ̀yọ́, ní ọ̀wà bá wa rúùlù Ògùn, ní ọ̀wà bá wa rúùlù Ọ̀ṣun, ní ọ̀wà bá wa rúùlù káàkiri bẹ́ẹ̀ yẹn? Gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ náà àwọn náà là ń dà sí lọ́rùn. Ẹ wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ó nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ̀rù Ọlọ́run bà mí o. Ṣé rí, èmi ò sọ wípé ká má máa complain lórí tó bá ń ṣẹlẹ̀ ní Nàìjà tá a fẹ́ kí wọ́n change o. Ọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed nìkan ni mò ń sọ pé ká má bú wọn mọ́ o. Èmi náà rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò dá Nàìjíríà o, níwọ̀n bá àgbà tó sì jẹ́ wípé kì í ṣe wípé a ti rí òmìnira wa gbà, tó jẹ́ pé forcefully a lè kú o, tó jẹ́ pé whatever òfin tí wọ́n bá ṣe náà máa bind lórí wa ni pending the time tọ́lọ́ máa ṣe òmìnira tiwa fún wa. Ẹ sì yẹ ká máa complain náà lórí àwọn nǹkan tá a bá rí tí ò bá dáa. Ọ̀rọ̀ tí epo ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ̀rù Ọlọ́run bà mí o. Ní àná mo ra epo 200, mo ra epo ní 300, sorry, mo ra epo ní 300. Ibi tí mo kọ́kọ́ dé, mò ń travel lọ Abẹ́òkúta ni mo wá gba old road yẹn. Mo tún wá gbàgbé pé mi ò tiẹ̀ lépo torí mi ì fẹ́ gbé mọ́tò mi lọ tẹ́lẹ̀. Mo fẹ́ gbé mọ́tò yẹn síbì kan kí ẹni tá a jọ ń lọ kó gbé mi ń bẹ̀ ni. Bọ́ ẹni tá a jọ ń lọ yẹn kò wá, mọ́tò tiẹ̀ náà wá ní fault. Ó wá ń pè mí pé wọn ò tí ì parí mọ́tò yẹn. Mo wá wò pé bí mo manage tèmi náà lọ. So ọkàn mi ti fò pé kò sí epo rẹpẹtẹ náà. Nígbà tí mo wá débi tí mo ti fẹ́ rí epo, mo wá decide pé kí mi ò rí ilé epo kankan. Bọ̀ ilé epo ẹyọ kan wà tí mo wá rí tí mọ́tò bíi 10 péré wà ńbẹ̀. Mo ti mọ̀ pé high kidney price náà máa tà. Mo bá wọ bẹ̀, wọ́n bá ní 250,000 naira per litre. Mo wá wò pé 250 naira, 230 ní 220 ni mo rà ní àná ní Ìbàdàn kankan. Mo bá wò pé màá rí mi wájú pé epo díẹ̀ sì wà nínú mọ́tò mi. So mo wá ń lọ mi wá rí ilé epo mọ́. Àyà mi ti wá ń já pé epo yóò ní gbé mi lábẹ́òkúta. Ibi tí mo sáà ti lọ, mo sáà rí ilé epo kan. Bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́run, iná nìkan ni mo rí tán síbẹ̀. Mi ì rí mọ́tò ẹyọ kan ńbẹ̀. Àṣé nítorí iye tí wọ́n ń ta epo yẹn ni. Nígbà tí máa yabẹ̀ síbẹ̀ tí mo máa dé inú ilé epo gangan, mo wá rí pé kìlò 250 ló wà níbí yìí. Mo wá pe àwọn ọmọ ilé epo pé èló ní epo yín? Wọ́n ní 250. Ọlọ́run Elédùmarè ń gbọ́, epo 250 naira ni mo ra lítà níbẹ̀ lánàá, mo dẹ̀ ra 20 litres. Mo bá kó bẹ́ẹ̀ mo fi manage ẹ̀ lọ sí Abẹ́òkúta kí n tó lọ rí oní 230 rà padà ní Abẹ́òkúta. So ẹ dákun torí Ọlọ́run, ṣé ìyẹn náà ṣé Buhari ni sà? Lóòótọ́ Buhari ni Minister for Petroleum, ó yẹ ká bù, kódà ó yẹ ká sọ̀rọ̀ burúkú sí wọn. Ṣùgbọ́n ẹ dákun torí Ọlọ́run, ìjọ́ wo lẹ ti gbọ́ tí àwọn tí wọ́n wà ní NNPC àwọn náà ṣàn fún wa ní epo? Ìjọ́ wo lẹ ti gbọ́ tí wọ́n complain wípé n táwọn ń ta epo fún àwọn ilé epo kọ́ ni wọ́n ń tà fún wa? Ìjọ́ wo lẹ ti gbọ́ kí wọ́n bọ́ta kan sọ? Àwọn tó yẹ kí wọ́n enforce pé iye báyìí ni epo gbọ́dọ̀ jẹ́, ìjọ́ wo lẹ ti kán bọ́ta kan máa enforce ẹ̀ káàkiri? Ó túmọ̀ sí wípé àjọmọ̀ gbogbo wọn nítorí kálukú ló ní commission tiẹ̀ tí ó gbà lórí ẹ̀. Mo dẹ̀ fẹ́ káwọn ọmọ Yorùbá máa fojú sí kìíní dáadáa. Ká lè rí wípé àwa ara wa náà là ń di ẹrù wúwo fúnra wa. Àwa ara wa là ń di ẹrù tó tóbi léra wa lórí. Ẹ dákun, ìdí wo ni, kí ni ìdí tá a fi ṣe léyìí? Ṣé Buhari náà ló tún ṣe léyìí fún wa ni? Òkè ká ní olóòótọ́ nítorí pé ó ní Minister for Petroleum, ẹ jẹ́ gbà pé òun náà contribute sí. Ṣùgbọ́n tó bá contribute sí, kí ló dé tí kìíní yẹn tó wà very? Ẹ rí 220 níbì kan, ẹ rí 230 níbì kan, ẹ rí 250 níbì kan, ẹ rí 300 níbì kan. Ọlọ́run gbọ́ mo tún padà rí 300 lójú ọ̀nà. Nígbà tí mo ń lọ yẹn, tí mo wò pé mo rá àwọn mọ́tò bíi 5 kan, mo ti fẹ́ dé Abẹ́òkúta gbà, mo rá àwọn mọ́tò bíi 5 kan ní epo kan, bá yà bẹ̀ pé
bóyá ilé epo ti yẹ lẹ́sì kí n lè ra epo kún epo 20 litres tí mo rà nígbà tí máa débẹ̀ 300 per litre epo. Ẹ dákun ẹ wo bí táwa gangan tá à ń fi ayé ní ara wa lára dé. Ṣẹ́rí gbogbo ariwo èébú tí àwa ọmọ Yorùbá ń bú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yìí, gbogbo strength yẹn tá a bá papọ̀ tá a bá fi ń complain lórí irú àwọn nǹkan báyìí, ó ṣeé ṣe kójú ọmọ tí àwọn náà ń gbà tá a bá ń sọ ní gbogbo ìgbà. Àwọn nǹkan tèmi believe pé ó yẹ ká máa pariwo ń sìn lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn, torí pé Nàìjíríà òun náà kúkú ni àti ìkúrò ń bẹ̀. Iyekíye tí wọ́n bá ta epo, àwa tá a fẹ́ ìjọba ara wa, iye tí wọ́n ń tà fáwọn ara wọn náà ni wọ́n tà fáwa náà, kì í ṣe pé bóyá wọ́n dà tiwa tà lọ́tọ̀. So ó túmọ̀ sí pé àwọn nǹkan yìí ló sì yẹ ká máa jà lé lórí, ká máa gbogbo agbára tá a bá ní ká fi complain. So tá a bá tiẹ̀ ń complain, ìjọba bóyá ìjọba míì tó bá débẹ̀ náà yóò wo kí làwọn èèyàn yìí ń pariwo lé lórí, kí ló ń dùn wọ́n jù, kí ni immediate thing tá a lè kọ́kọ́ súnlé change. Ẹ wò ó lórí ọ̀rọ̀ epo tá a sọ, ètò ń bà mí lọ́kàn jẹ́ jù ni pé Dangote ó sì kíní kí náà ń korúkọ ẹ̀, yóò sì refinery Dangote òun sì ni the largest in the whole world. Bí wọ́n ti pè ní ẹ̀ o, torí bí èmi ṣe rí lórí íńtánẹ́ẹ̀tì yẹn pé is the largest in the whole world. Wọ́n á dẹ̀ sí bóyá lónìí àbí lọ́la ní ẹni president bọ̀ wá síbẹ̀ ló ń bọ̀ wá sí. Now ẹ̀tún wá wò bí epo ṣe wọ́n tó. Èmi ó sọ ìdí tí epo fi wọ́n tó báyìí tí wọ́n fi jẹ́ kí ó high lọ 250 kìíní kan, nítorí pé wọ́n fẹ́ máa lo epo Dangote yẹn. Nísìn wọ́n ti mọ̀ pé àní subsidy ọ̀rọ̀ subsidy ti tán finally. So bí wọ́n tún ṣe máa rí owó wọn jẹ yẹn wọ́n fẹ́ kó continue. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé wọ́n kọ́kọ́ gbé epo ok àwọn èèyàn ti rí epo 300 nísìn. So ìgbà tí epo tó yẹ ká máa ìgbà tí epo ti wá epo normal tá a ti fẹ́ máa rí gbà láti Nàìjíríà sí tá a lọ import epo mọ́ láti ìlú òyìnbó mọ́. So wọ́n wá bá wa dé 300 yẹn, wọ́n bá dé sí 2 bí bóyá 150 lábàá máa dunnú. Gbogbo ń tẹ́ ẹ bá ṣe fún wa pẹ̀lú ògo Ọlọ́run àwọn ọmọ yín ò kẹsàn-án ẹ̀. Gbogbo ohun tí ẹ̀yin olóṣèlú tẹ́ bá ṣe fún wa pẹ̀lú ògo Ọlọ́run àwọn ọmọ yín ò kẹsàn-án ẹ̀. Mo fẹ́ kàn tí tẹ́lẹ̀ n tó máa ń dùn mí ni wípé tí àwọn nǹkan tó bá máa jẹ wá lógún bẹ́ẹ̀ yẹn a kì í pariwo ẹ̀. Last time mo pariwo lórí ọ̀rọ̀ owó tuntun tán ṣẹ̀ ṣe. Àwọn house wọ́n ní ó gbọ́dọ̀ di June kí wọ́n tó lè kó gbogbo owó yẹn lẹ̀. Gọ́fúnà Central Bank ó ní déètì ọjọ́ tó ń sọ níparí oṣù yìí náà ni. Tẹ́ bá dẹ̀ lọ gbowó ní ATM ń sìn bóyá ok ká ní ẹ fẹ́ gba ká ní 1,000 wọ́n san bẹ́ẹ̀, ká ní ẹ fẹ́ gba bóyá 20,000 ní kíní yẹn lè pọ̀ lẹ́ẹ̀kan gbàm 20,000 àkọ́kọ́ ẹ lè má rí méjì, ẹ lè má rí pieces méjì nínú owó tuntun yẹn nínú owó yìí. Mo dẹ̀ pariwo ń jọ́ sí, mo pariwo àwọn èèyàn kan ok ṣe bí Central Bank sọ pé àwọn ti ní enough owó yẹn ń tà náà. Ẹ lè rí i torí wípé mo ti sọ fún yín wípé àwọn èèyàn kan wà tó jẹ́ wípé wọ́n ń ta owó orílẹ̀-èdè ni mi ò rí irú ẹ̀ rí. Nàìjíríà nìkan mo ti rí pé wọ́n ń ta owó Nàìjíríà fún Nàìjíríà, mi ò rí irú ẹ̀ rí láyé mi. Ṣé bí tí foreigner bá wá bí ló yẹ kí wọ́n change owó tiwọn. Ṣé báwa náà ń lọ sí Kútọ́nù tá a bá lọ rajà ní Kútọ́nù wọ́n á bá wa change owó wa sí sẹ́fà á dẹ̀ fi ra tá a fẹ́ rà. But àwọn ọmọ Nàìjíríà àwa ọmọ Nàìjíríà là ń change owó wa fúnra wa nítorí o fẹ́ lọ party ó lọ ra mint money. Wọ́n máa wá ta lórí 100,000 mo ti ń pariwo kí ní ìtìpẹ́ lórí ṣe mọ̀ pé pieces 1,000 yẹn bọ́ọ̀dù kan 100,000 ló wà lórí ẹ̀. Ó wà ra ọ ní 100,000 yẹn ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwọn oní 100 naira oní 100 naira yẹn 10,000 ló wà ń bẹ̀.
nínú 10,000 yẹn wàá san 3,500 láti fi ṣe sí new note. Ó ní 200 tí ó jẹ́ pé 20,000 ló wà níbẹ̀ yẹn. Tó o bá fẹ́ ṣe o ní 200 naira yẹn wàá san 7,000 lórí bọ́ndù kan. Tó o bá fẹ́ ṣe o ní 100,000 yẹn wàá san 25%, that is 25,000 naira lórí pé o fẹ́ ṣe owó, o fẹ́ change owó sí owó tuntun. Mo pariwo ẹ̀ńjọ́ sí náà ìrẹ́ ni gbèmí ń jà, mi ò rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jọ ń sọ̀rọ̀ yìí náà mi ìrẹ́ tó jáde kó complain lórí nǹkan yẹn. Gbogbo àwọn tó ń fi àwọn nǹkan àwọn reason tó fi ara ni wá lórí ní orílẹ̀-èdè yìí gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ látọwọ́ federal government èèyàn mi. Ẹ jẹ́ ká máa bá àwọn èèyàn wí fúnra wa. Bí bá wí mi ò ní kẹ́ ẹ lọ lù wọ́n o, mi ò ní kẹ́ ẹ lọ bú wọn o, ṣùgbọ́n bí bá wí yẹn náà ni ẹ jẹ́ kí gbogbo wa máa complain. Tá a bá complain tó bá yá ojú ó bẹ̀rẹ̀ sí ní máa ti àwọn èèyàn tó yẹ kán dá wọn lẹ́kun nǹkan kan ṣe yẹn. Ibo la fẹ́ bá yàrá Ọ̀yọ́ yìí dé? Ilé tí mi tiẹ̀ wá ṣe lọ́tẹ̀ yìí màá kàn máa mú kọ̀ọ̀kan bẹ́yẹn mọ́ náà ni ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu ni mo fẹ́ sọ. Ṣé rí irú àwọn campaign tí èmi fẹ́ ní campaign kékeré tí mo fẹ́ fi hàn yín. Ọmọ ẹni tó dẹ̀ ṣe ọmọ Yíbò ni. Mo ṣe rí ọ̀rọ̀ ọlọ́pọlọ kì í yàtọ̀ síra wọn. Irú àwọn bẹ́ẹ̀ mi ṣe believe pé ó yẹ kéèyàn yànnàná ọ̀rọ̀ yìí ni. Ẹ rí bó ṣe praise kí ló ń porúkọ ẹ̀ Òbí, ẹ rí bó ṣe praise Òbí tó. Ó praise Òbí, ó praise Chief Bola Ahmed Tinubu, ó wá sọ ní tí kálukú tó láì bú wọn. Ẹ kọ́kọ́ gbọ́ yẹn ná. Honorable, you are from Igbo extraction. Many Igbos are yearning for Igbo president from Igbo extraction, like the Peter Obi and others. Now, you talk about Tinubu. So why didn't you go for an Igbo man as a president? I'm a party man, a strong party man who stands for what I know is the best for my people. Not sentimentally, not emotionally, but realistically. Tinubu fights for the interests of Igbo man. If not so, the GDP of Igbo people in Lagos wouldn't have increased from the time he became governor till now. Go and check the record. The GDP of a common Igbo man in Lagos increased through the innovation of Governor Ahmed Tinubu when he became governor. Because his innovations that he created, Igbos knew how to use that innovations for their own benefit. And that has raised so many millionaires and billionaires of Igbo extraction in Lagos. Go and check the record. Is it in real estate? Is it in commerce? Mention it. Igbos have scored high because this man brought innovation that helped them to empower themselves forward. The only man who took it upon himself to appoint Igbos into his cabinet. And the only man that when the opportunity was given to him to provide somebody that will occupy an agency as big as national planning and budget, that is the planning of the country, he didn't give it to a Yoruba man. He didn't give it to a Hausa man. He called my brother, Ben Mwabeze, a great mind, a sound mind, a God-fearing man, to occupy that position. And he has, ruggedly held that position for the benefit of Nigeria, through thick and thin. Who scouted him? No Igbo man scouted Ben Mwabeze. It was Tinubu that scouted for him, and he put him there. Igbos have one of the most important positions in this country, and that is Ben Mwabeze. Ben Mwabeze is the one who runs the budget of the country, who decides what goes where, who tells you this is right, it will go here or it will not go there. And an Igbo man is the one who is in charge of that, appointed, nominated, supported, projected, showcased, scouted by Ahmed Bola Tinubu. Let me tell you this. Igbos deserve to be the president of Nigeria. Nobody should deny that fact. I will always stand for an Igbo man. But the Igbos must know that becoming the president of Nigeria is not just with the Igbo votes. You need more than the Igbo votes to become the president of Nigeria. That's a fact.
So what do you need? You need a cross-regional politics that will build bridges between the southeast, the southwest, the south-south, the southeast. That will be the bridge to the northwest, northeast, north central. When you have a structure, a political structure that accommodates this philosophy of embracing others so that you can become who you want to become, then you will become that. But when you do an isolatory politics or politics of isolation or regional politics, you will run for the position alone and you will not get it. For no region goes to presidential election, even by virtue of our constitution. You must get 25% across board. How are you going to get 25%? If you are not interested in politics, we are only interested in trade, which is good. We are interested in industries, we are interested in, beautiful. But if you want to play politics, embrace other regions of the Federal Republic of Nigeria. Until we do that, I will tell you that our efforts may not yield the results that we're expecting it to yield. P2B is a good man, but he needs more than a good man to be the president of Nigeria. P2B is educated, but we need more than education to be the president of Nigeria. I will not talk about structure or no structure. What I talk about is how long has he played inter-regional politics? Can you call somebody down there without the youth shouting on the Facebook, which is very good? I mean, I like the frenzy. I like the fact that people are beginning to like participatory politics, democracy. But beyond that, how much has he invested in playing the politics that makes his name, that will make his name a household name in the hinterlands of the north, in the hinterlands of the Yoruba land, and other groups across Nigeria? He has started a good step, but I'm not sure that step will yield to the desired result in these 45 days that is remaining election. I am not sure. Compare that against the candidate of my party. There is hardly a place you will go to. He has not touched lives. There's hardly a place you go to. He has not showcased a talents to be appointed into places of prominence, whether it is a judge or whether he's heading a department or an agency or a ministry. He doesn't have to be a Yoruba man. He has spread his hand to reach out. That is the behavior of a man who wants to be president. If you focus on your family alone, focus on your community alone, focus on your ethnicity alone, you will never become president. A presidential material is a material that sees ahead of time what he wants to become, starts early to spread, so that people beyond the rhetorics of interviews and data, presentation, must have related with you closely as to know whether you are what you claim to be. So that is it's a journey, and that journey has been commenced by P2B. But I'm not sure the destination is in sight in the next 45 days. I think the destination is more in sight for Bola Ahmed Tinubu as the president of Nigeria come 25th February 2023. Many may not like this, but you know me, I have always said things the way I feel they are. You are free to have your opinion, but my opinion, through my own critical analysis, that Obi is a great man, he's a good man, he's a sound man, he's not corrupt, he's a decent man, all the good things. But the type of politics that have been played prior to his emergence is not as enriching as it ought to be. And to drive the harvest of votes from all over Nigeria to make that dream come to pass now, I doubt. But the journey, he has commenced it well. Ẹ dákun, ẹ wo campaign yẹn, sóbú Obi, sóbú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ṣé n tó sọ kò tí ì sínkì ẹ̀ sí máìndì kálukú? Àfẹ́ni tó bá jẹ́ pé òkúta ló wà ní máìndì ẹ̀. Ní òní wá ronú sí méjèèjì pé òkè, ìwo ló gbé wọn jura wọn lọ ń tòótọ́.
ṣe rí àkíyèsí kan tó wá wà tí mo tún fẹ́ pè wá sí. Ọmọ Yorùbá, mo sọ nínú fídíò mi kan tí mo ṣe sẹ́yìn pé tí mo bá tún fẹ́ tún ilé ayé yìí wá, tọ́lọ́run ò bá ní dá mi sí àárín ìran ọmọ Yorùbá gẹ́gẹ́ bí Yorùbá, kọ́lọ́run má dá mi wá sáyé yìí mọ́, kó má jẹ́ kí n wá sáyé, kódà ó pè kó dá mi ní ẹranko sínú igbó, kí n máa gbé inú igbó, ó pè mí. Tí ẹranko bá pa ẹranko jẹ, á mọ̀ pé nítorí pé wọn ò lọ́pọlọ ni. Ẹ dákun torí Ọlọ́run, ẹ jọ̀ọ́. À ń pariwo àwọn Fúlàní ń pa wá, àwọn Fúlàní ń pa wá. Lóòótọ́ làwọn Fúlàní ń pa wá, nítorí pé wọ́n ń pa wá, torí pé wọ́n ń bá ìyàwó wa láṣepọ̀, torí pé wọ́n ń kó wa pamọ́ gba ransom. Ebi nítorí nǹkan tá a fi ń complain pé Nàìjíríà yìí sú wa náà ni. Kò sí nǹkan tó bá jẹ́ pé ikú ń ké bí eku, tẹ́yẹ ń ké bí ẹyẹ ni, a ní complain. Now, ẹ dákun torí Ọlọ́run, ìyàtọ̀ tó wà láàrin nǹkan kan wà tó ṣẹlẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì bíi 3 days ago náà, tí mi ò ní lè gbé wọ orí fídíò yìí torí wípé YouTube náà ò ní fẹ́ rí irú ẹ̀. Ẹ rí ẹnìkan tí wọ́n gbé àwọn elédè kan, ẹ sì gbọ́ òyìnbó tẹ́ni yẹn ń sọ, ẹ ti mọ ìdí ẹ̀. Mi ì fẹ́ dárúkọ elédè kankan, tí wọ́n dẹ̀ mú, tí wọ́n di ọwọ́ ẹ̀ sẹ́yìn báyìí, tí wọ́n dẹ̀ sọ gbogbo tí wọ́n fẹ́ sọ tán, tó jẹ́ ọmọ ìyá wọn, tí wọ́n dẹ̀ dá lágbàálẹ̀ báyìí, tí wọ́n dẹ̀ dùn ní ọrùn, tí wọ́n dẹ̀ yún ọrùn rẹ̀ já. Ẹ dákun, ìran yẹn ẹ fi tó fi yàtọ̀ sí Fúlàní hàn mí, torí mo fẹ́ kẹ́ ẹ máa wo ibi tá à ń lọ náà o. Èmi ò ní kéèyàn ọmọ dìbò fún elédè mi o, mi ò ní kéèyàn ọmọ dìbò fún elédè mi o, ṣùgbọ́n ẹ wo n tá a fi jọra wa o, ẹ wo nǹkan tá a fi jọra wa o. Dákun ẹ̀yin ọmọ Yorùbá torí Ọlọ́run, ẹ wo ẹni tí wọ́n pa yẹn, gbogbo yín náà lẹ́rí lórí íńtánẹ́ẹ̀tì. A kàn lè gbé sí orí íńtánẹ́ẹ̀tì nítorí orí YouTube ò ní gbà. Ẹ dákun torí Ọlọ́run, ó ṣeé ṣe kẹ́ni yẹn ní bàbá láyé, ó ṣeé ṣe kó ní ìyá láyé, ó ṣeé ṣe kó lẹ́gbọ̀n, ó ṣeé ṣe kó lábúrò, ó ṣeé ṣe kó níyàwó, ó ṣeé ṣe kó ní àwọn ọmọ. Ẹ dákun, situation wo la fi gbogbo àwọn tí mo kà sílẹ̀ yẹn, situation wo la fi wọ́n sí nígbà tí wọ́n bá ń rí kinní yẹn lórí íńtánẹ́ẹ̀tì? Bó lẹ́sẹ̀ lè rí Yorùbá kó dẹ̀ mú ọmọ èèyàn ẹgbẹ́ rẹ̀, Yorùbá ẹgbẹ́ rẹ̀, kó dẹ̀ dá lágbàálẹ̀, kí wọ́n dẹ̀ dé lọ́wọ́ sẹ́yìn, kí wọ́n dẹ̀ dù. Kì í ṣe gbogbo Fúlàní náà ni ò dá, ọ̀pọ̀lọpọ̀ Fúlàní wà tán dá. Ibà Fúlàní kan náà ni wọ́n dúró pé ẹni báyìí làwọn fẹ́ tẹ̀lé yẹn, tọ́lẹ̀jọ́ mọ̀ tiwa náà fẹ́ tẹ̀lé yẹn. Ṣé gbogbo Fúlàní ni ò dá? Kì í ṣe gbogbo Fúlàní ni ò dá. Ṣùgbọ́n gbogbo ọ̀ràn tẹ́ ẹ bá ti rí wípé ó ní àyà débi pé ó lè mú ọ̀bẹ kó dúyàn lọ́rùn, ẹ bẹ̀rù wọn o. Ẹ dákun, ẹ bẹ̀rù wọn o. Ẹ dákun, ẹ bẹ̀rù wọn o. Ṣé ẹ rí woman kindness? Yoruba is the next to God. Nípa woman kindness, Yoruba is the next to God. Yorùbá mọ̀ ní ẹ̀mí ìfijìn púpọ̀ o. Yorùbá mọ̀ ní ẹ̀mí ìkómọ́ra púpọ̀ o. Ara ẹ̀mí ìfijìn, ẹ̀mí ìkómọ́ra tá a ní, ó ní àwọn tá a fààyè gbà tí wọ́n fi ń jọba lé wa lórí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀yin èèyàn mi, ẹ dákun torí Ọlọ́run, ẹ jọ̀ọ́, àti ẹ̀yin tẹ́ gbé Yorùbá nation dání, àti àwọn tí wọ́n gbé òṣèlú dání láàrin ọmọ Yorùbá, ẹ torí Ọlọ́run, ẹ jẹ́ kí ìrẹ́pọ̀ jọba láàrin wa. Nígbà tá a ti mọ̀ pé èébú tàbí kíkọ̀ndẹ́mọ̀ ara wa, tá a ti mọ̀ pé a lè fi rí nǹkan kan gbà, ẹ má jẹ́ ká ṣe mọ́. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, Ọlọ́run ní jẹ́ ká fojú sunkún ara wa. Ẹ dákun torí Ọlọ́run, mo bẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má jẹ́ ká búra wa mọ́. Ṣé rí lẹ́yìn fídíò kékeré tí mò ń ṣe lọ́wọ́ yìí, màá lo fíìmù mi kan fún yín. Fíìmù yẹn bóyá bíi 30 minutes ni, bóyá 30. Mo ṣe lórí destiny, àyànmọ́ àti ẹ̀tọ́.
ṣe àwọn television program tá a máa ń ṣe yẹn ni mo wá package ẹ̀ gan episode kan nínú ẹ̀ ni mo fẹ́ lò mo fi sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ àti àyànmọ́ Ọlọ́run Elédùmarè ń gbọ́ tí ẹ bá wò ẹ mọ̀ pé ẹ̀tọ́ ó wà ẹ̀tọ́ kálukú kò dẹ̀ sí ẹni tó lè gbà lọ́wọ́ ẹ̀ ó ń yàgbé ara ni o ó ti fẹ́ kú ni o ó ti fẹ́ ṣe kinní kan ẹnìkankan ò lè gba ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ ibi tẹ́tọ́ ẹ̀ bá dé ibi tẹ́tọ́ tó tọ́ sí dé náà ló wà lọ́wọ́ ẹ̀ lẹ́nu yẹn àyànmọ́ ẹ má tanra yín jẹ ẹnìkan ò lè di president kò lè ṣe kinní kan kò ìwọ̀n ojútì tí ò ní mú ọ ní stroke ó ní kó o dá sí rẹ̀ lọ́rùn mọ́ eléyìí mi sọ lọ́rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nìkan torí àwọn tó bá fẹ́ràn Aṣíwájú Bọ́lá Ahmed àwa tá a fẹ́ràn ẹ̀ ọdún ẹ̀ la máa roko sí àwọn tó bá fẹ́ràn Òbí àwọn náà lè roko ṣùgbọ́n ẹlòmíì náà máa ní lágbájá yẹ kó lè débẹ̀ kó lè ṣe kinní kan nígbà tí èsì ìwọ lọ́lọ́run ìwọ kọ́ ló yan àyànmọ́ ẹ̀ ìwọ kọ́ ló dá pẹ̀lú ní tí ó dáa ìwọ sì mọ̀ pé kò ní í ṣe síbẹ̀ mo ń gbọ́ prógráàmù kan mo gbọ́ tí ọmọ bàbá wèrè kan tó rí wọ́n ti dàrú tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣépè tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ burúkú fún àwa ọmọ Odùduwà wọ́n dẹ̀ pera wọn lọ́mọ wọ́n dẹ̀ lọ́mọ Odùduwà làwọn mo kàn gbọ́ fírí nínú kinní kan tẹ́nìkan pílè létí mi ni ẹ dákun torí Ọlọ́run irú àwọn bàbá bẹ́ẹ̀ yẹn ẹ ti rébété lórí prógráàmù yẹn nígbà tó ti ń sọ gbogbo ọ̀rọ̀ orí burúkú yẹn kí ọmọ Yorùbá kó dẹ̀ gbórígbóyà kó dẹ̀ máa ṣépè fún gbogbo ọ̀ràn Yorùbá pé àwọn ọ̀ràn tóun dá yàtọ̀ pé wọ́n ó parun ni pé Ṣàngó ó pa wọ́n pé kìíní kíyàn dẹ̀ láyà máa sọ ọdún yẹn sí irú ọ̀ràn Yorùbá ṣé bẹ́ẹ̀ tó yẹ kí gbogbo wa panu pọ̀ ṣépè fún nìyẹn ó lóun yìí sọmọ Odùduwà tóun ọmọ kẹ́ní kan lòun síbẹ̀ tó yẹ kí gbogbo àwọn ọmọ Yorùbá panu pọ̀ ṣépè fún nìyẹn ní ṣépè fún àtàn ráwọn tí ó tàn tẹ̀lé lẹ́yìn mo sọ ọjọ́ sí mo ní béèyàn bá dú ìyá rẹ̀ lọ́rùn báyìí yóò ní olùgbèjà ní orí íńtánẹ́ẹ̀tì wáyé ara wọn tí ó sọ pé ẹmọ tí yẹ ṣe fún kó tó dù ẹmọ tí yẹ ṣe fún kó tó dù yóò rí àwọn èèyàn tó kì í sẹ́yìn ẹ̀ ó ní ẹ̀rù fi ń bà mí ṣẹ́rí mo wá wò pé okay gbogbo àwọn èèyàn tó wà lórí íńtánẹ́ẹ̀tì mo fẹ́ fi 1 episode 30 minutes yẹn nínú fíìmù mi yẹn mo fẹ́ fi kọ́ anybody lọ́gbọ́n ká lè mọ̀ wípé gbogbo ohun tí ò bá tọ́ sí ni ò lè tẹ́ni lọ́wọ́ láyéláyé ẹ̀ nídìí àti ṣépè fún yà ìta àkọ́mọ́ kò lè rí bẹ́ẹ̀ kàn ṣépè for nothing ẹni tó bá dẹ̀ rí pé ńlá kọ́ mọ́ bó o ṣépè fún látàárọ̀ ìdọ̀la irọ́ ló pa òun la kọ́ mọ́ ṣùgbọ́n èpè rẹ yẹ tó bá ti wá ha ìdébì kan níbi pé ẹni tó ní ò lè tẹ̀ lọ́wọ́ yẹn tó bá wá tẹ̀ lọ́wọ́ tán kọ́ mọ̀ jẹ́ pé stroke ni ó padà já sí torí ó ti lérí kọjá bó ṣe yẹ àwọn èèyàn kan ti ń sọ pé kémi báwọn bẹ́ẹ̀tì ẹnìkan ò lè wọlé kémi báwọn bẹ́ẹ̀tì ẹnìkan ò lè wọlé ṣé lábádé yẹn sọ́lọ́run lèmi ni bẹ́ẹ̀tì tàwa ara wa tẹ̀ ń ṣe lórí kínní ṣé gbogbo tẹ́ bá ti ta ló ń jẹ ni tí àwọn òyìnbó ni wọ́n ń dìtàmì yẹn o káwá tó sọ ti ọ̀dọ̀ Ọlọ́run nílé ìta sọ yìí o ẹ má dictate fọ́lọ́run ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ ká dictate fọ́lọ́run nǹkan tá a bá fẹ́ ni ká sọ fọ́lọ́run tó o bá fẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu má gbé ṣépè rárá má kọ̀ǹdẹ́mù ẹ ìwọ sọ̀rọ̀ ẹni tó ń fẹ́ ìwọ sọ ẹni tí mò ń fẹ́ yìí ó ló ṣe báyìí gbà báyìí ó ló ṣe báyìí gbà báyìí nǹkan báyìí ló promise pé òun máa wá sí tẹ bá wò dáadáa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò lálàáfíà ó ti rẹ̀ ó ti ṣe kinní kan ẹ sọ ẹni tó ṣe campaign jù nínú àwọn governors presidential candidate wa báyìí ẹ sọ ẹni tó jẹ́ pé from one state to the other ni láàrin wa àti àwọn tó jọmọ kékeré àti ìtọ́jú àgbàlagbà wọ́n ṣe wá ń dìtámì pé ẹnìkan ti gbó ẹnìkan ò ní pẹ́ kú
ṣé yúùtù àwọn yúùtù ò sínú àwọn tí wọ́n fẹ́ àwọn tí yúùtù náà ẹni tá a lè pè bí yúùtù náà ṣé kò sínú àwọn tó ń díje fún ipò yẹn ni mélòó nù wọn ni wọ́n kó lójú kan tán wà gbogbo stéètì lásìwájú Bọ́lá Ahmed Tinubu ló ti fẹ́ tọ́ ọ̀tàn ìwọ wà jókòó síbi kan ìwọ lọ́ọ́ máa predict ibi tó ń lọ yẹn bó ṣe ń rí ẹ máa sọ ẹnìkan ti sọ wípé gbogbo àwọn èrò tẹ́ ẹ̀ rí pátápátá àti lẹ́kọ̀ọ́ àpé èrò Èkó lẹ́yìn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní wọ́n lọ kérò wá láti Àbújá wọ́n kérò wá láti Ọ̀yọ́ wọ́n kérò wá láti kínní ó lè tẹ́ ń lọ sí nílẹ̀ Haúsá náà wọ́n kérò wá láti ilẹ̀ Yorùbá wọ́n kérò wá láti ilẹ̀ Yíbò pé gbogbo àwọn èrò yẹn ní wọ́n pàápọ̀ tó rówó ni wọ́n ń fún wọn torí èèyàn bá dàrú torí Ọlọ́run ẹ wo iye èrò tá à ń rí lórí campaign ground wọn yẹn ẹ wo ẹ dákun ẹ jẹ́ ká sọ wípé 1,000 àbí 2,000 ni wọ́n fọ́ sẹ́ni tó wà láti Èkó náà tó ń bọ̀ àṣà Àbújá tàbí ó ń bọ̀ àjọ ìwọ̀n kó kíkà lọ́wọ́ àlékò ó ń bọ̀ àjọ ìwọ̀n ní Àkúrẹ́ campaign ṣé 2,000 náà ni ó gbé kó láàbò lẹ́kọ̀ọ́ wàṣà Àkúrẹ́ ẹ jẹ́ wọn á pè ní 2,000 ẹ jẹ́ á pé 2,000 náà mọ̀ ń fún yàn 2,000 yẹn kí aṣíwájú ti máa wá ha náà láti gbogbo ibi tó ti ń ṣe meeting tó ti ń ṣe campaign yìí kó a jẹ́ 2,000 àbí 1,000 ló ń ha ṣáṣíwájú lówó tó bẹ́yẹ ni ṣáṣíwájú ní central bank ni ẹ̀yin èyàn èsì máa sọ tó yú yín bá tó iṣẹ́ rí ká ní ẹ wá rí àyè kí ẹ wá mẹ́nìkan wá pé iye báyìí làṣíwájú fún mi inú mi ò bá tún wá dùn eléyìí tí mo wí èmi ò ní kẹ́ ẹ mọ́tò lọ àrẹ́ǹjì ẹ tó lè àrẹ́ǹjì o bẹ́ẹ̀ àrẹ́ǹjì àwa orí wa pé kọjá ká mọ̀mọ̀ pé àrẹ́ǹjì eléyìí wà ní ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ti àrẹ́ǹjì náà ṣe bí ń jákulẹ̀ náà ni kílẹ̀ rí lórí ẹ̀ kò lè gòkè kò lè rìn kò lè ṣe gbogbo ẹ̀ gbogbo stéètì ló ti fẹ́ kọ́fà tán yẹn ìwọ jókòó bẹ́ẹ̀ máa pẹ́ gan. tó ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin Yorùbá ojú òní tì yín o mi ní fi yín ṣàwátì o gbogbo ẹ̀yin diaspora inú mi dùn o fún pé ẹ bínú nítorí pé ẹ rí i pé mo yà wá sọ́dọ̀ Bọ́lá Tinubu ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ ti bá mi sọ̀rọ̀ majority yín lẹ ti gbà fọ́lọ́run pé tẹ́ bá mi rò bí mo ṣe rò lọ Ọlọ́run ní ba làákàyè yín jẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín náà tẹ́ ẹ̀ dẹ̀ tí ì rò bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jọ rò bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tá a mú sọ yìí ẹ jẹ́ ká fi ìkọ̀ọ̀kan ṣe àpẹẹrẹ ká fi wo bí ọjọ́ iwájú náà ó ṣe rí tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá di president orílẹ̀-èdè yìí èmi láyà pé kí n gbé àsíá Odùduwà nation kí n gbé àsíá rẹ̀ lọ kí n máa rù káàkiri tó ní màmá pé kò lè dangerous fún mi láti ṣe kò lè dangerous fún mi torí ìrí ọmọ Yorùbá kan tí ó wà ní ẹlọ́pàá láti ọjọ́ tẹ́ ti ń bú wọn táwa dẹ̀ tó ti wà pẹ̀lú yín ṣé wọ́n pa wá ni ṣáwa kú àwọn òkú Nàìjíríà náà ìyẹn ni mo fún mọ́ sọ fẹ́yìn tẹ́ wà diaspora pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn arọ tí ń dáràn ọrùn ẹlẹ́sẹ̀ méjì ló ń dà sí i torí tọ́ràn bá dé tán ọrùn kò ní lè sáré ẹlẹ́sẹ̀ méjì ni yóò gbé kó gbọ́n stress tiẹ̀ so ẹ dákun torí Ọlọ́run mo bẹ̀ wá gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì gbọ́ náà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ gbọ́ kí ìmọ̀ wa ṣọ̀kan lẹ́yìn eléyìí tí mo fẹ́ upload láàárọ̀ ọ̀la fíìmù tí mo sọ fún yín wípé mo fẹ́ kẹ́ ẹ fi mọ̀ ń pa ntí kádàrá ń jẹ́ àti ẹ̀tọ́ èèyàn ẹ̀rí lọ́la títí dọ̀la náà ojú ọ̀fẹ́ ra kù.